mo post nǹkan kan pé mò ń wá Muyideen ariwo ta ẹ máa wá kiri Ọlọ́run á dáríjì yín o torí pé ohun tí mo ní lọ́kàn ó yàtọ̀ sí tẹ́ ẹ ní lọ́kàn. Àkọ́kọ́ ni wípé mo ní mo fẹ́ pray máa dẹ̀ dá padà sọ́dọ̀ Àgbàlá fún ìgbédìde lẹ́ẹ̀kan sí. Etí tó bá gbá lọ ó mà yẹ kó gbá bọ̀ ẹ̀. Mo post nǹkan kan pé mò ń wá Muyideen ariwo ta ẹ máa wá kiri ó fẹ́ fi trend ní ó náà fẹ́ fi jáde ní ó fẹ́ káàrin yẹn fi dá mọ́ ní ẹ ṣé gbogbo ẹ̀yin bloggers tẹ́ bú mi ẹ ṣé gbogbo ẹ̀yin bloggers àtẹ̀yin ní comment sọ lẹ́nu ẹ ṣé o bọ̀ ẹ jẹ́ n sọ nǹkan méjì fún yín. Mo post gangan sí status mi sí sórí page mi charity without salvation is meaningless, is nothing. It can never yield to anything. Ẹ̀gbọ́n tí àwọn Yorùbá máa ń sọ wọ́n ní tá a bá dá sọ fọ́lẹ̀ a máa palaro ni ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀ tó when you are doing a charity tí ò bá tí ì sí ìgbàlà ọkàn àbí ìyípadà ọkàn kò lè léso. Àgbàlá ó try gan. No. He's a man of God. Lórúkọ Jésù ó dẹ̀ ní jábọ́. Níbi tó ti dé ó ní jábọ́lẹ̀. Lórúkọ Jésù. Ohun tí ń bẹ lọ́kàn mi nǹkan méjì ni. Nǹkan àkọ́kọ́ ni wípé kò sí ayọ̀ nínú ìṣubú ikọ̀ àbí ìránṣẹ́ Ọlọ́run akẹgbẹ́ wa. Bí ayọ̀ wà ńbẹ̀ no ayọ̀ wo ló wà ńbẹ̀ kò sáyọ̀ ńbẹ̀ àwọn kan ló fẹ́ fi trend ẹ jẹ́ n sọ nǹkan àkọ́kọ́ tó mú mi wá ọkùnrin yìí. Ohun àkọ́kọ́ ni wípé mo ní mo fẹ́ pray máa dẹ̀ dá padà sọ́dọ̀ Àgbàlá fún ìgbédìde lẹ́ẹ̀kan sí. Ènìyàn lè ṣubú kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀ but Bíbélì pé olódodo yóò ṣubú nígbà méje á dìde padà so èèyàn lè ṣubú kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀. So mo fẹ́ dá padà lọ ni but adúpẹ́ lọ́wọ́ àfáà náà àfáà ẹ ṣé tẹ́ bá wá rí ẹ ṣé o Ọlọ́run á mú ẹ̀yin náà padà bọ̀ sípò. Mo fẹ́ ránṣẹ́ sí yín náà pé ẹ jọ̀ọ́ ẹ bọ́ ní ọ̀nà Ọlọ́run ẹ fi òye Ọlọ́run ẹ fi yé Muyideen ẹ jẹ́ kó dáa tó ń jẹ́ Ọlọ́run mọ̀. Bíbélì pé gbogbo ẹnikẹ́ni tó wà nínú Jésù ó ló di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá. So bẹ́ẹ̀ nìyẹn bá ti wà nínú Ọlọ́run ó ti di ẹ̀dá tuntun nìyẹn ohun àtijọ́ rẹ̀ yóò kọjá. Kọlu Ọlọ́run á dáríjì yín o torí pé ohun tí mo ní lọ́kàn ó yàtọ̀ sí tẹ́ ẹ ní lọ́kàn. Ohun tí mo ní lọ́kàn ó yàtọ̀ sí tẹ́ ẹ ní lọ́kàn. Wẹ́ mi ò sì tí bí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ èmi àti máa yẹ àríra tá a bá ríra máa pray fún máa dẹ̀ tún sí oyè ọwọ́ mi fún yóò dára fún yín ẹ rí ànágbà.